káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ètò wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Tá bá wá rí ẹnikẹ́ni tó ní àǹfààní láti parí òwe méjì yìí dáadáa, ó ní ẹ̀bùn ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. A ò lè sọ pé alẹ́ yóò dára. A ò lè sọ pé alẹ́ á dára. Òwe mi ìkejì, àjẹjù sàárà. Ẹ bá mi parí ẹ̀. Àjẹjù sàárà kí ni máa ń ṣe? Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì gba ìdáhùn mi dáadáa tó ní ẹ̀tọ́ sí ẹgbẹ̀rún 5,000 wa, ìyẹn 5,000 naira. Láti gbádùn ètò wa sí, mo fẹ́ bẹ̀ ìyá mi ni, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá ní pé kẹ́ jọ̀ọ́ kẹ́ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel. Láìsí ẹ̀yin kò sí àwa. Orúkọ tèmi ò yí padà. Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí àwọn èèyàn mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.